lára tó prompt Adébọ̀wálé ń gbà ní programu yìí tí wọ́n fẹ́ kà fún yín lálẹ́. Adébọ̀wálé was never a comparer, kò ṣe rí. Program tí wọ́n fẹ́ kà fún yín lálẹ́ yìí òun ló prompt Adébọ̀wálé ní 95 tó bẹ̀rẹ̀. Kí ló wà nínú program yẹn? Àwọn Deeper Life Bible Church ní program yẹn ní 94 wọ́n ṣe program yẹn ní fẹ́ẹ́ address ibẹ̀ wá ní o. Wọ́n ṣe ní Children Church of the Redeemed Christian Church of God Auditorium ní Cemetery Road Ìbúté Mẹ́ta náà ti ṣe ní October 4 1994 ni wọ́n ṣe. Wọ́n bẹ̀rẹ̀ yọ Saturday 10 a.m. to 4 p.m. wọ́n bẹ̀rẹ̀ October 4 ni wọ́n ṣe. Now kí ni wọ́n ṣe ń bẹ̀ ni pé ẹ bá ń gbé first page yẹn wá. Deeper Life Leadership Strategy Congress ni wọ́n pe fíìmù program yẹn jọ́nà lọ́hùn. Deeper Life Leadership Strategy Congress. Ito prompt wa tàbí jáde fúlì rẹ o. Fẹ́yìn tẹ fẹ́ ṣàbò ìforí ara yín. Yorùbá ń tara bá lẹ́nu ẹni máa ń lẹ́sẹ̀ ni. Àwọn ọmọ tá à ń sọ àdẹ̀mọ́ tá à ń ṣe àdẹ̀ ṣàbòsí yín. Ẹ̀yin lè fẹ́ ṣàbòsí wa. Torí pé ariwo tí wá ti ń gòkè ju ti yín lọ léṣe lè dé ọ̀pọ̀ mọ́ta lọ lọ́hùn pé ó yá a support ẹ. Ẹgbẹ́ mi ẹ̀rọ ọmọ ẹ̀mọ ọ̀rọ̀ mi sẹ́nu máa ń kí lóye mi eléyìí máa o. Eléyìí kó mẹ́jàre àìmọye ọ̀rọ̀ tí mo sọ nípa àṣẹṣe tí ò lè dìbọn kẹyọ kan bẹ̀. Àwọn bàbá ọgọ́ tó bẹ̀ ká wá ti wàá sọ̀rọ̀ kékeré náà wọ́n mọ̀ nípa àṣẹṣe. Ihun tí wọ́n ti tíìmù program ẹ̀ gangan rèé ẹgbẹ́sígbẹ́sí máa edit ìkejì náà. Deeper Life ẹtìrí Deeper Life Leadership Strategy Congress ni wọ́n pè é. Ní second page yẹ lẹ́yìn be well informed yẹn gbogbo ansìn. Be well informed and to be well equipped. Ìwé ni o àwọn photocopy ẹni ìwé náà wọ́n ṣe ní ìwé ni o mi kàn rí ìwé ẹ̀mọ́ ni o wọ́n ṣe ní ìwé ni 94 ọdún wo nìyẹn 30 years ago kọ́ ni àbí 29 years ago 29 years ago ni program ti wáyé. Ore, be well informed and to be well equipped. First, have you ever won a Muslim to Christ? And then ṣàwé fún wa ní sẹ́ẹ̀ dáná ṣe dúró pé a gbọ́dọ̀ tójú bọ́ńtẹ́rò pé mọ̀ yẹn tàbí ka Báíbù láìsùn láìwo. Have you ever won a Muslim to Christ? First question here. Second one, how many of your church members are former Muslims? Fẹ́yìn àfa wa tẹ́yìn náà mọ̀ tẹ́ ń sọ tẹ́kàn máa jábọ́ ẹ máa sọ ọ̀dọ̀ lẹ́nu ẹ báládé yín láàárọ̀ àwọn tó yẹ kẹ́ máa support kí wọ́n fún ní full backup ẹ wá ń dẹ́yẹ sí wa torí pé à ń ṣe jọ̀mọ́ yín ẹ bọ́ lọ́hùn bẹ̀ ẹ máa gbọ́ how many of your church members are former Muslims converted in your church or by a member of your church? ṣé gbọ́ bèrè tí máa ń wọ́ndà pé ẹ wá ṣé àgbégbà tí mo ṣe àárín sí i
program tó ń ṣe yìí kí ẹ wá muslim tó bá níyàwó kéré jù máa ní mẹ́rin ọmọ tó bí ó kéré jù ó máa bí ọmọ 16 kírísítẹ́nì ìfẹ́yàwó jẹ ọkàn lọ ètò bá nífẹ̀ẹ́ ọmọ àbí mẹ́fà mẹ́rin àbí ẹyọkan àbí méjì báwọn ṣe ń bí tiwọn nìyẹn àwọn tó ń bí 16 ọmọ fún bí ọkùnrin ẹyọkan tó bá níyàwó mẹ́rin olójú kòkòrò míì tún bí jù yẹn lọ o wọ́n bí 16 wọ́n bí 32 bá a ṣe wá ń bímọ tó mọ́ṣáláṣí òkè ń kú ṣọ́ọ̀ṣì ló ń kú ń tóbi rè tẹ bá dé ògbà táwọn people is spring up 90s yẹn ni 90s ni wọ́n dé wọ́n ṣe Islam ní jàǹbá gan wọ́n ṣe mùsùlùmí ṣe gan wọ́n kó wa lọ́mọ in tóbi rèé o ẹ máa gbọ́. 4. Do you understand the disciple of a Muslim? ṣó gbàgbọ́ yé ìròrí mùsùlùmí ṣá túmọ̀ ènìyàn. wọ́n ní do you understand his religion? ṣó gbọ́ ẹ̀sìn ẹ̀yẹ ṣá. Does a Muslim understand you? ṣé mùsùlùmí kan understand ìwọ náà? Do you have a burden for your Muslim neighbors or families? wọ́n ní this is a training program you must attend. Venue children church Redeemed Christian Children's Church, the Redeemed Christian Church of God, Shewan A Cemetery Road, Ebute Meta, Lagos. Duration of course, Saturday kìíní kan mìíràn tí ibẹ̀ yóò clear dáadáa, but October 4, 1994. Now ẹ wá wo tí ní page 2 yín ò clear dáadáa náà, but ó yẹ kí n lè fa idea get here. Gbé page 3 wá 3 níbi international Institute for Muslim Evangelism. Kódà wọ́n ní PO Box ẹ gbọ́ International Institute for Muslim Evangelism òǹkọ́ eléyìí irọ́ òǹkọ́ eléyìí sẹ́ òǹkọ́ eléyìí mo ìmọ̀ mi tí débi eléyìí tí ò kílára dáa ni eléyìí ni ẹ máa gbọ́ International Institute for Muslim Evangelism ẹjọ́ where on earth not even in Saudi Arabia ni wọ́n nírú ẹ̀ tó máa kọ International Institute for Christian Evangelism ṣé ẹ gbọ́ rí? àwọn làwọn gbé dání wọn ò fi rán wa Kùránì ló rán àwa Saudi kò rán wa ń ṣe Saudi ẹ̀ fún wa lówó àwọn wò pé we have to work ọlọ́run ní òun gbé ẹ̀ máa gbọ́ o Quran chapter 3 verse 103 kọ́ ni ń bọ̀ 104 ẹ̀ máa gbọ́ o Quran chapter 3 103 ló máa jẹ́ náà ń bọ̀ o fẹ́ máa yà yẹn wá ni o káyọ̀ kókó ló mọ̀ pé tó ń sọ yẹn tí ò dáa ni 104 ọlọ́ni ẹ jẹ́ kí ìjọ kan máa bẹ nínú yín tí yóò máa pe àwọn ènìyàn síbi iṣẹ́ rere tí yóò sì máa kọ ìwà aburú tí máa ṣe
tí ó máa ṣe tó dá lẹ́tọ̀ọ́ tó lè máa kọ ìwà àbàjẹ́ ọlọ́run irú àwọn yẹn ni yóò ṣoríire ìfẹ́ ṣoríire náà wọ́n ká pe àwọn èèyàn ẹ̀yọ̀ ṣẹ́mísìn náà fẹ́ pè tó ti ń kírun Kristeni tí ò kírun free thinker tí ò ṣara wa àtàwọn oníṣẹ̀ṣe la máa pè náà àyà tó ní ká ṣiṣẹ́ yẹn rèé verse wo ló ń kà wọ́n ṣe tó ń ṣe yìí nínú Bible verse wo ló ń kàn ṣe wọ́n wá lọ dálẹ̀ International Institute for Muslim Evangelism P.O. Box 226883 University P.O. Box Ìbàdàn Nigeria University of Ìbàdàn ló wà ẹ̀yin ní ẹ̀gbọ́ International Institute for Muslim Evangelism àwọn fàtí wọn lanu ilé ìjì wàhálà ajámi yẹn pẹ́ ọjọ́ tà nílé ni ẹ máa jìyà wájú Ọlọ́run ẹ máa jìyà Ọlọ́run sọ Ọlọ́run nínú Quran chapter 7 verse 6 ìyẹn máa yà ẹ wá kìlè fọ́rí yín wálé kẹ́nà ọ̀pọ̀ àwọn tó yẹ kẹ́ sọ́pọ́ọ̀tì rèé má ṣe o ẹ máa gbọ́ o Ọlọ́run ní dájúdájú àwa yóò bi àwọn tí a ránṣẹ́ sí léèrè a máa bi àwa léèrè pé ṣé wọ́n jíṣẹ́ fún yín ẹ máa gbọ́ o àwa yóò sì bi àwọn tí a ránṣẹ́ léèrè tó bá dijọ́ ọ̀dájọ́ Ọlọ́run máa gbogbo àwọn òjíṣẹ́ látòrí Noah alayhi salatu wassalam dórí Jésù dórí Mósè dórí Muhammadu pé akọ̀bí alẹ́rẹ̀ ẹ̀yin èèyàn ṣé àwọn òṣìṣẹ́ mi jẹ́ fún yín wọ́n jẹ́ o Ọlọ́run aṣọ apá àwọn Noah jáde pé ṣé ẹ jíṣẹ́ fún wọn àjẹ́ o ẹ mọ̀ wà lùjọ́ náà yín lọ kí ló tẹ̀yìn wá gbọ́ ṣọ́ọ̀mù ìrere Jésù lọ́dọ̀ yín láwọn ọmọ Ísírẹ́lì lọ́lọ́ máa rí fáàsì òun ṣe gbogbo Kristẹni kan o Muhammadu wà bá ọgbà ayé kí ló tẹ̀lé ìgbà nìyá ṣẹ̀mọ̀ á bẹ̀rẹ̀ fẹ́yìn tẹ́ ẹ̀kọ́ anígbà sọ̀rọ̀ kan sára ń pé lórí àyà yìí pé Ọlọ́run máa bí àwọn mùsùlùmí léèrè specially pé ẹ wá ẹ̀yin nìyá yìí máa pọ̀ jù lẹ́nìí a máa káǹtì 40 ilé 40 houses lọ́tún ibi tá à ń gbé 40 houses lọ́sì 40 houses níwájú 40 houses lẹ́yìn ó jẹ́ 160 houses tẹ́ máa ṣàkáǹtì ẹ̀ báwọn ló ṣe wọná lẹ́nìí. káàtà sọ pé èèyàn mẹ́wàá ló ń gbé inú ilé kọ̀ọ̀kan ó jẹ́ 160 èèyàn ó jẹ́ 1600 èèyàn tó máa ṣàkáǹtì mọ́ ṣe fẹ́ wọná lẹ́nìí aláwo inú wọn Kristẹni ẹ pé Mùsùlùmí ti dá àwọn àjọ Ọlọ́run láì má máa rí ìṣẹ̀ sáwọn èèyàn ẹ̀ fẹ́ lọ́tàá lè ṣe wíwíkúwí lẹ́nu pé ẹ má jà dá wa lálẹ́ gbogbo ìkan náà kọ́ ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé kà lẹ́ ń ṣe fún wọn gbogbo náà wí kiri yó Ọlọ́run kò wọn kèfèrí ní Kùránì àbí kò wọn kèfèrí kí lá ń parọ́ fún wọn sí máa kàn tàn ẹ́ o kèfèrí ni ẹ́ o Kùránì ló sọ bẹ́ẹ̀ o àfáà tó ń gbá ẹ̀yàn ń gbá ẹni jẹ́ ń kà fún ẹ kò gbá ẹ̀yà ìlọba Quran 5 ló wà Quran orí 5 ẹsẹ̀ 17 àti ẹsẹ̀ 72 méjì máa kà fún ẹ àfáà yẹn ń gbá ẹni tó bá bẹ̀rẹ̀ sọ tọ̀rọ̀ ẹ máa gbọ́ dájúdájú wọ́n ti ṣe àìgbàgbọ́ ti ṣe kèfèrí wọ́n yẹ kí wọ́n ṣe kèfèrí àwọn ẹni tí ó wí pé láì ní ẹ̀gbọ́ láì sí àní-àní there is no controversy almasi sọmọ mariamu messiah jésù ọmọ maria ni olúwa
ẹ̀gbọ́n tó wí Quran ló sọ bẹ́ẹ̀ o pé làkọ́dí kàfárà àlẹ́bínà kọ́lù iná láà wúwàlùmọ̀ sí òbúnú mọ̀rìyámọ̀ ọlọ́ni kèfèrí ni wọ́n o gbogbo tó bá pe Jésù ní olúwa kèfèrí ni wọ́n èyí ṣe ká má kà á ọlọ́run tako Kristẹni Kùránì mi ló sọ bẹ́ẹ̀ èmi kọ́ àbígogo èmi kọ́ mo tako wọ́n Kùránì ni ṣé kí n má kà á ni kó náà ká bá bú ọwọ́ ẹ kó ní ṣẹ̀ṣẹ̀ kàwé fáì ìtumọ̀ kà ní má gbà ní má gbọ́ mi ní gbọ́rọ̀ tẹnu ẹ̀yẹn èébú ló fẹ́ bù nítorí àwọn ìwé ẹ̀kọ́ ló ń kà àbí ẹsẹ̀ fáwo níta ọlọ́run lè mú wá ní kóòtù pé òkúta gidi o lóòótọ́ ló ń lò ṣàǹlẹ̀ kó mẹ́sẹ̀ fáyẹn wà náà pé à ní tí mo ṣe yẹn bẹ́ẹ̀ kọ́ o tí mo kàánú ìwé fáni mo ṣe o kó mẹ́rin ẹ̀ wá náà kó mẹ́rin ẹ̀ wá kó wọ́n mẹ́rin ẹ̀ wá adájọ́ ní àókè bàbá ẹ má bínú o ìwé fáni kẹ́ ẹ mú òun kọ́ ló sọ bẹ́ẹ̀ o gbogbo táwa ń sọ ló lẹ́rìí gbogbo táwa ń sọ gbogbo ẹ̀ ló lẹ́rìí ẹ máa wá gbọ́ o eléyìí mọ̀ clear ẹ mọ̀ máa try ó wá ní purpose ẹgbẹ́ bẹ̀rẹ̀ wá èyí tí ó clear ara ẹ̀ ó máa ṣòro jàre ẹ̀ ó pọ̀ gan dos kínní kan ó níyà does ẹ máa gbọ́ àǹbálẹ̀ ti fi báyìí trace ẹ ó ní does it matter to you the mass population of Muslims who are zealous in their religion and heading for a countless eternity ṣe gbọ́ pé ṣé ó jọ ẹ́ lójú èrò abáwọn mùsùlùmí yẹn pọ̀ tó yìí tó yẹ pé inú iná ni wọ́n ń lọ ewu tó ń kó ń pa wa náà èdè ń ṣàbòsí pé ẹ wà lẹ́lẹ́ ẹ wà ẹ gba skul ló gba ẹ gba skul kọjá tó ṣẹlẹ̀ nìyẹn gbogbo àwọn tó wá gbógun tiwa ẹ mọ tẹ́ ń ṣe ó pọ̀ gan but ẹ jẹ́ ń kó mẹ́ ó yá bá ń gbé prayer point ẹ wá gbogbo ẹ̀ àfa wa bí ẹ ti máa kàgbákò àjọ ọlọ́run lẹ́dẹ̀ yìí púpọ̀ yín ò mọ̀ ń pa tí mo fẹ́ kà lálẹ́ ẹ̀ mọ̀ ń pa ẹ̀ torí kò ń ṣèlànà yín gbẹ́jẹ̀ ń jábọ́ wọ́n làwọn ọmọ ẹ̀ ti kẹjì ẹ̀ńdẹ́ alẹ́ irọ́ ló ń pa and you know it àwọn oníjàlá bí ẹni Christian ó dẹ̀ fẹ́ ṣẹ̀wọ̀n kò wá ṣẹ̀wọ̀n ọlọ́run ìyẹn ń kọ́ àwọn jẹ́ àbẹ̀yìn Christian àbí ṣe bẹ́ẹ̀ ni mọ̀ mú wa ṣe ìwé tó gba ṣọ́ọ̀ṣì lọ bẹ́ẹ̀ náà rí ẹ torí pé ẹ̀sìn òye wọn ni how can ẹ tó fi jẹ́ ìmọ̀ọ́mù tó kí fún mọ́ṣáláṣí tó máa ń níṣó tó máa lọ sí ṣọ́ọ̀ṣì ṣé wá ti ní problem nígbà tó ní mọ́ bá lọ ṣọ́ọ̀ṣì màmú ni wàá kọ àwọn ọmọlẹ́yìn ẹ̀kọ́ àwọn ajókú sọ̀hún ni get wọn ajókú sọ̀hún ni ìwọ́n tó kó wá sùgbà alájà kílẹ̀ wà lọ ṣọ́ọ̀ṣì Islam lẹ̀sìn tó yẹ kó ní gangan náà ló ń kó wọn lọ. ẹgbẹ́ àdéhùn ti dé ẹ wá wò ó tóbi ẹ bá ń gbé wá. International Institute for Muslim Evangelism 69 important prayer and witnessing. The Bible says,
I have given you the power and the authority to tramp upon the snake and the scorpion, that they harm you no more. You are employed to pray effectively, to destroy every host of darkness, of pilgrimage, fasting, animal sacrifice, even the hidden power behind mosque. The hidden power behind mosque, Alawo Akbar, and Salat prayers. Conference tó kó wọn rèé o. Mo sọ fún yín pé ìdíìmù ní school kan tó ti ń kọ́ ní religion. Mo ti fi wẹ́rẹ̀ hàn yín rí. Tó ń gbé ìsìlámù ní nǹkan míì fún wọn. La ilaha illallah. Àyìn àfa wa ẹ̀rọ jọ. Allahu Akbar. Ìyàfa wa ẹ̀rọ ẹjọ́ mi á fẹ́ bọ́ wájú Ọlọ́run. Ṣé gbogbo àwọn mọ́tò dẹ̀dẹ̀dẹ̀ tẹ́ ń lò yẹn Ọlọ́run ẹ fi máa wọ náà ni Ọlọ́run. Ẹ máa gun mọ́tò yẹn wọnú ọ̀run àpáàdì ni. Kò ń ṣèpè ní síbẹ̀ fún yìí. Torí sí lè fi ẹ̀ tẹ́tẹ́ pàlàpàlàpà. Ẹ fẹ̀sìn lẹ̀ ń ṣẹ̀sìn. Tí ìbá ṣẹ̀sìn lẹ̀ ń ṣe. Ẹ wo bí tí ìsìlámù ń lọ lágbàláyé nílẹ̀ Yorùbá in particular tí wọ́n ń ṣe ranù. Ẹ lè ṣe ẹ tún gẹ́gẹ́ tó máa ṣe tún ṣe ẹ tún dì wá lọ́wọ́ mú ẹ ń pẹ̀lú àwọn ọ̀tá tánìṣí méjì wa bá sọ fún àwọn ọmọ ẹ̀hàn gbọ́ràn àti bá sọ wọn gbà ní tí wọ́n ti di iṣẹ́ mọ́ tó máa jẹ́ náà wá ìtàn pọ̀ tí wàá fún àwọn kèfèrí nìyẹn o. Ẹ máa gbọ́ bọ̀ ọ̀dọ̀ èpè wọn ló ń jà lórí yín náà anyway torí mi rè pé ládùúrà ó ní 2 ẹ máa gbọ́ pray to destroy all their political force. 3 pray for democracy in Saudi Arabia and the quick death of King Fahd. Kẹ́lẹ̀ mọ̀ bóyá jìnnà tó ẹ wọ́n ló ti King Fahd ti kú kó tó kú ló ti gbàdúrà eléyìí o ẹlẹ́rìí tó ti jẹ́ tó ti kú lẹ́yìn ìgbà yẹn o ẹ máa gbọ́ wọn máa dákọ̀ ọ̀hún náà o tí àwọn máa ní crown prince wọ́n máa ní crown prince. 4 only pray that God should reign among the Muslims and manifest himself as God to Islam. 5 pray for the quick destruction King Fahd's brother so that he will not succeed his brother's position. That's King Abdulaziz tó jẹ lẹ́yìn Fahd tó kú wọ́n ti àdúrà tiẹ̀ náà lẹ́ already. 6 Islam has a political force, no, spiritual force. Let us pray that God should destroy the power behind it. 7 speaking in tongues is very important and active while praying for them. Intercede for them in spirit. Number 8 point. You can destroy a mosque. Ṣé wọ́n á yín tó dàrú yẹn strategy tó ń lò fún eré ẹ kórìí ti kú orí yẹn á tán lálẹ́ yìí ají ẹ̀yin tí wọ́n máa ń kọ́ fídíò ẹ bá ń kọ́ tàwọn pààtì tí mo máa sọ tí mo máa kà sí. 8 you can destroy a mosque through your effective prayer and even causing misunderstanding and confusion among them. Ṣé ti rí Kristeni wá sọ fún ẹ pé àwọn sáwọn kékeré lẹ́yìn yìí náà ẹ jọ kí ni tiẹ̀ ń bẹ̀ mẹ́rin àbá haúsá yìí kí ni lẹ́yìn ẹ ṣèbí kí ni jami àti ìsìn ìgbọ́n ọ̀rọ̀ kóòtù ẹ jọ kí ni ti yín bẹ̀ ẹ kí ni ti yín bẹ̀
ihun tó ń fẹ́ nìyẹn strategy lásán ni ẹ máa dàárín wọn rú ẹ máa wọ̀ wọ́n láàrin ẹ máa gbé léyìí kọjú eléyìí ẹ máa rújẹ́ lè fẹ́ léyìí lẹ́yìn ẹ jẹ́ tuntun mẹ́ẹ̀ka fẹ̀yìntì tí ó dùn. ó ní you can destroy a mosque training tó lọ́gbà 1994 rẹ o olómi iṣẹ́ dàárọ̀ yìí you can destroy a mosque through your effective prayer and even causing misunderstanding and confusion among them. 9. What is their benefit? Kí ni ìwúlò wọn? There are many even in this country. Wọ́n pọ̀ ń rí gan o. Let us therefore go on crazy about them. Gbogbo ẹ̀yà adití ẹ̀yà afọ́jú iṣẹ́ rí. Okay now. Now 10. In 1990 versus 1992, the mass population of Christianity in Nigeria was 83%. Talele. Ní Yorùbá nation ní Nàìjíríà. Number 10. Ẹ máa gbọ́ o. Only in 1990 versus 1992, the mass population of Christianity in Nigeria was 83%. So possible. Only but now is we are not more than 79%. Let us go on to perfection and lose them from their captives. 11. The Bible says, there is no peace for the wicked, says the Lord. They proclaim themselves to have peace, but the peace of God has departed from them. wọ́n lọ pẹ́ ẹ̀sẹ̀ àlàáfíà rẹ̀ sí wa wọ́n ní ṣùgbọ́n àlàáfíà lọ́n ti kú lọ́dọ̀ wa ẹ má dé o èèyàn fún àwọn tó ti kú lórí má ṣe o. 12. Pray that the joy of the Lord will not return unto them until they change. Ọlọ́run tó sọ pé kúlẹ̀ àwọn Yẹ̀húdí àwọn Nọ̀sárà tàná Ọlọ́run ẹ má mú ọlọ́rẹ̀ tó wọ̀n ní nífẹ̀ẹ́ yín ọ̀tẹ̀ bá dára wọn ṣé rí sórí yín kú ni ṣé ìka Kùránì yín ni ọmọ ìyá ọ̀làwọ̀ eléyìí náà wọn ò lè nífẹ̀ẹ́ yín kò sí fẹ́ ẹ má jọ ṣe fẹ́ ojú fúnra yín ni ẹ̀yin lè máa ń gbọ́ lè máa ń fi gbogbo ọkàn tán wọn wá dà yín. Okay now ẹ jẹ́ ìwò 13 náà ó ní ibì kan àti fẹ́ lò mẹ́ ó ní verse 13 ó ní pray that ìyẹn ò clear dada verse 14 ó ní pray that God should destroy them little by little. Verse 15 nítorí padà ṣe ní year 2000 ò lè fẹ́ gbọ́ yìí o 15 pray that by year 2000 ẹ rántí Christ for all kí àwọn Hausa tó bẹ̀rẹ̀ Sharia law tó ní bẹ̀rẹ̀ àwọn ló kántà òun ló bà program wọn yìí jẹ́ ní year 2000 gbé ilẹ̀ rántí ní millennium gbé ilẹ̀ rántí gbogbo ẹni rántí dáadáa tó bá kéré ohun rántí dáadáa tó ṣe ní red Christ for all wọ́n ti ní program yẹn ń lè láti 1994 ó wá ní pray that by year 2000 Nigeria will be dominated by Christians. There will be against kìnnì kan ibẹ̀ yẹn ò clear dáadáa ẹ jẹ́ sáyé mú bí kan sí ká tó lọ kí n tó gba kọ́ láàyè ibì kan méjì ẹ jẹ́ mú eléyìí number 17 only the word Allah is not ordinary name, therefore pray that God should cancel it.
God should cancel God. Àbí tí mo ẹ̀kọ́ nìyẹn ó máa ṣe àìmọ̀ gọ́gọ́. Verse 18, no weapon fashioned against me shall be prosper, and I shall confute every tongue. Kíni kan mìíràn mi èdè yóò clear that. Verse 19, number 19 now ẹgbọ́n tó wí ó ní pray for salvation of this fellow ẹ gbàdúrà fún ìtúsílẹ̀ àwọn tàfẹ́dàkọ̀ yìí. Ibrahim Matamoris of Egypt, ara àwọn àfáà wa tó ń ṣe comparative ní Egypt nígbà yẹn nìyẹn. Ahmadiyya of South Africa ẹ̀kún yẹn ti kú ọlọ́ba àfọ̀rúnkẹ́. Alálàyé of Nigeria, Kúnlé Alawo Òjẹ́ of Lagos, Akéwàgbà Jésù of Ogun State, former Reverend Jomo, and Ifa kìnìkan of America, pé kọ́ lọ́nà ìgbà ọkàn wọn kúrò. Mo rò pé ń dè é gbogbo wọn tó ń dákọ̀ yìí gbogbo wọn ti kú àwọn ìwà láyé. Ẹ má jẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ kọ́ tó tún lọ kọ́ọ̀tì ẹ̀ lọ́bù mí. Ẹ̀wọ̀ 21 ó ní Muslims are too tough. Pray that every spirit of wickedness of God should destroy it. Ó tún kù kan ó ní nǹkan tí mo fẹ́ lò ń bẹ̀. Ẹ bá gbọ́ number 26 ó ní demons behind worship of heavenly bodies, e.g. star, moon, sun. Ó ní ẹ gbàdúrà against òrùn tá à ń sìn àṣùpá. Ó ní nǹkan tí fẹ́ lò sẹ́ ó ní nǹkan tí fẹ́ lò. Ẹ jẹ́ àwọn number 29 ó ní spiritual warfare against the spirit controlling some specific mosque. Spiritual warfare against Saudi ruling house. They have held millions in bondage of darkness for a year because of money. Ẹ máa dé o mi ti gbé kọ́ mi ti ní ẹ pè náà mi ti gbé kọ́ ó ní nǹkan tó fẹ́ lò nípa marriage. Wo the next page yẹn wo the next page ó ní let God nǹkan eléyìí ó ní pray against ritualistic activity, 5 times daily prayer, counting of tesbah, salvation, Ramadan fasting, pilgrimage to Hajj, zakat and many others. Kọ́ gbàdúrà ké kó má ṣe fún wa mọ́. Ẹ máa gbọ́ o ìyẹn ọ̀tí ìyẹn irọ́ nìyẹn náà ó ní kan tí mo fẹ́ lò sí bí marriage yẹn mo ń bọ̀ ẹ jẹ́ sáré wo marriage yẹn wá ná kí n tó gba call wọlé. Ẹ máa gbọ́ o ní verse 38 ó ní Muhammad says I do not know what to become of me. Pray that the blind follower of this man will see the light and be converted. Ó ní 39 target a Muslim. Target a Muslim in your area or neighbor until he change. Remember to speak in tongues. Make sure Muslim yìí ó gbọ́dọ̀ make sure pé ó lọ ṣọ́ọ̀ṣì sẹ́ẹ̀. Gbọ́dọ̀ tí ẹ̀ ń fẹ́ wọn ayé yìí ta. Mo ń bọ̀ torí ara plan wọn ni pé kó máa fẹ́ yín yàwó kó máa fẹ́ yín lọ́kọ. Òun dànù marriage dà. Ẹ máa gbọ́ o ìtọ́lọ́ kìlọ̀ fún wa nínú Quran 5:51 pé ìgbọ́dọ̀ mú ọlọ́rẹ́ múlẹ̀ ó wà ní strategy wọn ní 49 number 49 only take them as friend, maintain a strong relationship with them. Ara strategy ni ọlọ́run ti kìlọ̀ fún wa nínú Kùránì pé ẹ má mú ọlọ́rẹ́ múlẹ̀ ẹ má ṣe bí ara wọn ni ẹ wáyé yín lóde wọléwọlé tiẹ̀ pásítọ̀ ni ayé ẹ ti ta má ṣe o
ń bọ̀ o ẹ máa gbọ́ o ó ní ẹ máa gbọ́ ní 51 ó ní do not argue with a Muslim publicly but take them into your closet má máa argue ní gbangba tó ayé máa wò mú wọn wọlé kó máa mú sí wọn lọ́pọ̀ lọ ṣọ́ra ayé yín lóde ó máa ṣe o ẹ máa gbọ́ 53 ó ní pray and learn how to interpret Quran bó ṣe lè lóyún Quran yẹn ló mọ́ ọ lọ́wọ́ lọ iṣẹ́ lórí ẹ̀ 65 pray for confusion in the mosque kọ́ máa dàrú. gbogbo ẹni tínú ẹ bá dùn sí Abdulrasaq Ibrahim Ọlámilékan ẹnáwó sí tinútinú. àwọn aláwo nìyẹn o. èyí tó kù jẹ́ ti yín ẹ bá dọ̀ ká mú. gbogbo èyí tó kù tó bá ti rọ aburú pẹ̀lú ẹ̀ máa jẹ́ tiẹ̀ o. iṣẹ́ wà èyí tó kù tiẹ̀ ni. àìwò. Allahumma ya muqsitu ya hayyu ya qayyum ya من أراده بدور بكارك يا من خرج آدم في جنته ويا من يدر أيوب وشفيته ويا من جعل أعداء لموسى ونجيته ويا من رفع عيسى إلى السماء رفاعه ويا من جعل يونس في بطن الحوت وأخرجه ويا من سلم سيدنا إبراهيم سلمناه من كل فضل والعدل والدم ومن كل ذي شر ومن جميع مصيبة الدنيا والآخرة إليه تمشطون ẹ jọ ẹ bá ń pọ́ọ̀sì náà ẹ jọ ẹsẹ̀ ẹ fáwọn eléyìí Kùránì títa lọ́nà ló dáná sun ẹ gbọ́ mi yé àdúrà eléyìí ṣe yé o àdúrà ló ilé lábáwá yé o ó ké bó ṣe yọ lẹ́nu ẹ̀ aláwo ni o ṣẹláyé lè yà fáwọn ẹ̀ á yé lóde. ayé yes faraye àwọn kan ń purọ́ faraye àwọn kan ń ṣèké bàláìmọ̀ faraye yes faraye àwọn kan ń purọ́ faraye àwọn kan ń ṣèké bàláìmọ̀.